Listen to your zodiac signs daily predictions for today, Tuesday, March 4, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, March 4 ọdún 2025 tí a wà nínú èyí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú lè kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ lè kọ́mẹ̀ntì ọjọ́ ìbí yín kalẹ̀ bóyá ìṣalábàápàdé Mọ́rẹ́níkejì yín, kí ẹ sì má gbàgbé láti share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ iná tó kanran yan Aries, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ẹni ènìyàn kan tó súnmọ́ yín, ó ṣeéṣe kẹ́ni náà jẹ́ ẹni tó ṣe é pé ẹ máa fẹ́ value jùlọ nínú àwọn tó ń bá yín dòwò pọ̀ pátá, tàbí kó ṣeéṣe kó ṣe é pé ẹni tẹ́ ń wòye sí pé ọ̀tá yín ló jẹ́ kó wá padà jẹ́ ẹni tó ṣe é pé ẹ máa padà discover pé ní í ṣe dáadáa sí yín, ọ̀rẹ́ yín tímọ́tímọ́ ló yẹ kó jẹ́. Èyíkéyìí tó bá jẹ́ níbẹ̀, kí ẹ rí dájú pé ìbáṣepọ̀ yín tún dánmọ́rán dáadáa, torí wọ́n máa ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ẹ rí dájú pé ẹ control emotion yín dáadáa lénìí, pàápàá tó jọmọ́ ìbínú, kẹ́ jìnnà sí ìbínú pátápátá. Kí ẹ rí dájú pé àlàáfíà gbalẹ̀ lọ́kàn yín àti láwùjọ yín. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Àwọn kan tó bá jẹ́ personal secret yín, kẹ́ pamọ́ láṣìírí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Ó ṣeéṣe kẹ́ bára yín láwùjọ kan tí ẹ hulẹ̀ nífẹ̀ẹ́ sí rárá, tó ṣe é pé ẹ lè máa wá comfortable pẹ̀lú wọn. Lénìí kẹ́ kíyèsára látàrí pé ọ̀rẹ́ hàn mí, òun la fi mọrú èèyàn tẹ́ jẹ́ o. Ẹ̀ṣọ́ ni bá rìn, kẹ́ṣọ́ ni bá rẹ́. Àwọn nǹkan tó bá dàbí negativity èyíkéyìí tí ó bá ń jáde lọ́jọ́ tòní àbí tó ti wáyé tẹ́lẹ̀, kí ẹ rí dájú pé ẹ fojú fò wọ́n dá, kí ẹ gbájúmọ́ àwọn nǹkan dáadáa, kí ẹ wá àkókò àti ìgbà láti fi ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tí ẹ ti achieve láti ijọ́ mẹ́ta, kí ẹ sì mọ̀ dájú pé gbogbo ìgbésẹ̀ tí ẹ bá gbé lọ́jọ́ tòní, ìyẹn máa contribute sí àṣeyọrí yín ní ọjọ́ iwájú. Lénìí ó ṣeéṣe kí surprise kan wáyé látọ̀dọ̀ alásùnmọ́ yín kan tó sì lè fẹ́ affect plan tẹ́ní tẹ́lẹ̀, ṣùgbọ́n surprise yẹn lè padà bí nǹkan dáadáa fún yín lọ́jọ́ tòní. Kí ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí okòwò, ẹ wà smart, kí ẹ focus lórí ohun tẹ́ ń ṣe, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kí ẹ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá gbọ́dọ̀ wọ kọ́lọ̀ sky blue lénìí o, ẹ gbọ́dọ̀ wọ aṣọ tó jẹ́ sky blue lénìí rárá. Gbogbo kọ́lọ̀ tó kù lẹ lè wọ̀, ṣùgbọ́n ẹ jìnnà sí sky blue. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ara yín máa yá gágá, ọpọlọ pípé tí ẹ sì ní lénìí á ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ yín. Ó wá ṣeéṣe kí ẹ ní láti tẹpá mọ́ṣẹ́ dáadáa kẹ́ lè ṣàṣeyọrí. Bákan náà sì lè ó ṣeéṣe káwọn ohun rere kó rọ̀gbà yín ká, tèyí sì máa jẹ́ kí ẹ ní clarity lórí ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà láti ní ìdàgbàsókè fún ìgbésí ayé yín. Bákan náà tí ẹ bá ti ń fèsì àwọn challenges kan ní ààyè iṣẹ́, kí ẹ retí yípo padà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá jáde tẹ connect pẹ̀lú àwọn èèyàn, tẹ bá àwọn èèyàn sọ̀rọ̀, tẹ polówó iṣẹ́ yín, ìyẹn máa bí ire fún yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni lénìí ẹ ṣeéṣe kí ẹ rí ire owó kan láti ibi tí ẹ ò tiẹ̀ ti ro kàn rárá, tèyí sì máa ràn yín lọ́wọ́ láti yanjú àwọn nǹkan tí ẹ fẹ́ fowó ṣe lásìkò yìí. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò dára kí ẹ make plan kan láláì jẹ́ pé ẹ sọ fún olólùfẹ́ yín kó má bàa bí ìjà àbí áwọ̀ láàrin yín. Èyíkéyìí issue tó bá wáyé lénìí, kẹ́ rí dájú pé ẹ wá bí ìrọ̀rùn àtàlàáfíà ṣe fẹ́ jọba ní kíákíá. Ẹ mọ́kàn balẹ̀, kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ẹ ní ìrètí pọ́jọ́ tòní máa dára púpọ̀ o, látàrí pé máa wà lọ́kì lọ́jọ́ tòní. Ó dára kí ẹ lo àkókò ọjọ́ tòní láti fi ṣe àwọn nǹkan tó ṣe kókó fún yín.
ẹ máa wà òkè tẹ́ bá lè gbájúmọ́ gbogbo nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ nípa iṣẹ́ yín pátá. Ẹ nígbàgbọ́ ní kíkún nínú ara yín tẹ́ bá fẹ́ gbé ìgbésẹ̀ èyíkéyìí. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ pílánì láti lo àkókò àti ìgbà owó ìrọ̀lẹ́ yìí pẹ̀lú olólùfẹ́ àbí mọ̀lẹ́bí yín, ṣùgbọ́n ágúmẹ̀ntì tẹ́ máa ní pẹ̀lú olólùfẹ́ yín kan lè ní ó ṣeé ṣe kó ṣàkóbá fún múdù yín. Bẹ́ẹ̀ sì ni èèyàn kan tó tún súnmọ́ yín lè mọ̀rọ̀ owó kankan lọ́jọ́ tòní tó sì lè fẹ́ bí tẹ́ńṣọ̀n díẹ̀ láyìíká yín. Ẹ wá tẹpá mọ́ṣẹ́ kẹ́ jẹ́ kára yín yá gágá, kí ẹ má kọjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun, kẹ́ má jẹ́ kára yín ju bó ṣe yẹ lọ, kí ẹ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kóhunkóhun lénìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí ó kọ̀wùn yín láti wà lẹ́yìn nìkan, láti má wulẹ̀ ṣe àwọn nǹkan tó síríọ̀sì dáadáa ní iṣẹ́ lọ́jọ́ tòní, bí kẹ́ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti ronú jinlẹ̀, láti discover ara yín, téyì tí máa fẹ́ kí ẹ kó fẹ́ wùn yín láti wá bí ipò padà rere ṣe fẹ́ gbàgbé sí ayé yín. Ẹ kíyèsára dáadáa lẹ́ni tẹ́ bá ń jẹun níta o, ẹ má jẹun níta lọ́jọ́ tòní, kò dára, kó má ba ṣàkóbá fún ara yín, kó má ṣàkóbá fún ìlera ara yín. Lẹ́ni ọ̀rọ̀ owó lè dàbí ìgbà pórí bákan látàrí pé iṣẹ́ tẹ́ bá ṣe lè má fi bẹ́ẹ̀ bí nǹkan tí ẹ fẹ́ dáadáa tó. Ó ṣeé ṣe kéèyàn kan tó súnmọ́ yín kó máa rí yín ní role model, kẹ́ wá rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú reputation yín dáadáa lọ́jọ́ tòní, kí ẹ ṣọ́wà wò. Bẹ́ẹ̀ sì lèèyàn kan tó súnmọ́ yín tún lè fẹ́ dalẹ̀ yín lọ́jọ́ tòní, téyì sì máa fẹ́ jẹ́ kọ́kọ́ yín pòrúurú bákan. Ènìyàn kan tún rèé tó ṣe pé wọ́n máa ní interest nínú ọkọ tàbí ìyàwó yín, ṣùgbọ́n létà lẹ máa padà mọ̀ pé ẹ wulẹ̀ nílò láti ṣe ròyìnròyìn rẹpẹtẹ nípa yẹn. Ẹ free mind yín, kẹ́ jẹ́ kára yín yá gágá, kí ẹ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá ń gbàlérò fún dáadáa kó lè tètè wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé tíyàn bá ṣẹ̀yìn kó má pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ìlera ara yín máa jẹ́ èyí tó ṣe pé ó máa mú lọ́kàn yín púpọ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ara yín má fi bẹ́ẹ̀ yá gágá tàbí kọ́kọ́ yín pòrúurú látàrí ọ̀rọ̀ owó. Kẹ̀kẹ́ sára ẹ má jẹ́ kọ́kọ́ yín pòrúurú púpọ̀ ju bó ṣe yẹ lọ. Tẹ́ bá lè ṣe nǹkan yín létòlétò, tẹ́ lè rí dájú pé ẹ sapá àti akitiyan yín ẹ má padà ṣàṣeyọrí. Àwọn mọ̀lẹ́bí yín lè má wulẹ̀ ráyè tí yín lọ́jọ́ tòní, wọ́n lè má wulẹ̀ dúró tì yín rárá, ṣùgbọ́n ẹ má ṣe ròyìnròyìn látàrí pé èèyàn ò lè tẹ́ gbogbo èèyàn lọ́rùn, èèyàn lè mú kí gbogbo èèyàn dunnú. Bẹ́ẹ̀ sì ni kí ẹ wá rí dájú pé ẹ jẹ́ kára yín yá gágá látàrí pé nǹkan máa tó dára padà. Èyí tẹ́ bá wà lọ́nà jíjìn tó jìnnà sí olólùfẹ́ yín tàbí tẹ́ wà ní long distance relationship, bó ṣe ṣe kí ẹ fẹ́ máa miss olólùfẹ́ yín díẹ̀ lénìí, téyì sì máa fẹ́ fa kí ẹ sọ̀rọ̀ lórí fóònù fún ìgbà pípẹ́. Olólùfẹ́ yín máa gbárùkù tì yín lórí àìdíà èyíkéyìí tí ẹ bá gbé wá lọ́jọ́ tòní. Ó dára fẹ́yìn tẹ́ súnmọ́ olólùfẹ́ yín kí ẹ họ́ọ̀gì wọn lọ́jọ́ tòní, látàrí pé tẹ́ bá dì mọ́ọ̀yàn lọ́jọ́ tòní á jẹ́ kí ilé ara yín kó tún jí pépé dáadáa, kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ gbàláfíà láàyè, kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe kí ọkàn yín pòrúurú látàrí ọ̀rọ̀ owó. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí ẹ lè ní tẹ́ńdẹ́ǹsì láti máa nànà àpà dáadáa lénìí, kí ẹ rí dájú pé kí ẹ sára kẹ́ ṣọ́wó náà kẹ́ má nànà àpà. Àkókò yìí ò ń ṣàkókò tó sì dára fún yín láti fi invest tàbí láti fi kówó lórí nǹkan kan kó má bàa di nǹkan tó ta yín máa pàdánù. Kẹ́ kíyèsára látàrí pé relationship yín lè rí bákan lọ́jọ́ tòní, kí ẹ má ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fún èèyàn, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì má ṣe kanra mẹ́nikẹ́ni lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí àwọn ìdíwọ́ ìdènà kéékèèké kan fẹ́ wáyé ní ìbẹ̀rẹ̀ ọjọ́ tòní, téyì sì lè fẹ́ jẹ́ kọ́kàn yín pòrúurú tàbí kí nǹkan dàbí ìgbà pé ó ń sú yín,
kí ẹ gbìyànjú láti try best yín láti jìnnà sí gbogbo nǹkan tó ń jọmọ́ aáwọ̀ pátápátá, kí ẹ mú sùúrù lò, kí ẹ ní ìfaradà lórí ohunkóhun láti borí ohunkóhun lénìí. Ẹ máa rí pé fún àwọn àkókò díẹ̀ gbogbo nǹkan máa padà bọ̀ sí bó yẹ kó wà. Ara lẹ́yìn kan leléyìí tó ṣe yí pé ó ṣeéṣe kí wọ́n fẹ́ béèrè owó lọ́wọ́ yín pé lágbájá wá yá mi lówó, kí ẹ rí dájú pé ẹ wòye sẹ́ni yẹn dáadáa, kí ẹ fọpọlọ ronú jinlẹ̀ dáadáa lé lórí, kó má jẹ́ pé ẹ̀kọ́ máa kówó dànù o. Léni ẹ má dà sọ́rọ̀ tí wọn pè yín sí àbẹ́yìí tí ó kàn yín, kẹrẹra yín lẹ̀ kẹ́ sì wá àkókò láti fi ṣe prayer lénìí. Aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ó ṣeéṣe kẹ́ feel reflective tàbí kí ẹ introspect nípa ìgbésí ayé yín lénìí. Ẹ máa fẹ́ wòye sí àwọn nǹkan tí ẹ̀ ń lé fún dáadáa fún ìdàgbàsókè ìgbésí ayé yín, bẹ́ẹ̀ sì ni ẹ máa tún fẹ́ wòye sí àwọn àṣeyọrí tẹ́ ti ṣe látẹ̀yìnwá. Ó ṣeéṣe kọ́pọ̀ yín máa wòye sí àwọn ọ̀nà tí ẹ̀ ń wò lọ́ọ̀kan yìí, àwọn nǹkan tí ọjọ́ iwájú ní fún yín, ṣùgbọ́n kẹ́ má ṣe ròyìnròyìn lọ jìnnà ju bó ṣe yẹ lọ, kó má sí pé bóyá ẹ máa padà wá mísì kankan tó ṣe kókó fún yín láti fish out nínú ìrònú tẹ́ ń rò. Ẹ jìnnà sí gbogbo ìrònú tí ó tọ́ rárá lọ́jọ́ tòní, kó má ba ṣàkóbá fún ìlera ara yín. Ó dára kí ẹ ṣe fún èèyàn lọ́jọ́ tòní tẹ́ bá nípa láti ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n náwó nínú àpà, ó ṣeéṣe kí wọ́n realize value owó lọ́jọ́ tòní, torí ó ṣeéṣe kí nǹkan kan tó fẹ́ fowó ṣe ní kánmọ́ kóbó kó sáré jẹyọ. Ẹ rí dájú pé ṣe nǹkan yín létòlétò lénìí, kẹ́ ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ sì plan lórí ohun tuntun tí ẹ tún lè ṣe fún ìdàgbàsókè ìgbésí ayé yín lénìí. Off-white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá bí láàrin December 23 sí January 19, tí ẹ bá ti yáwó lọ́wọ́ mọ̀lẹ́bí kan tẹ́lẹ̀, kí ẹ rí dájú pé ẹ sanwó náà padà lọ́jọ́ tòní, kó má bàa bí fàǹfà láàrin yín. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá wà ní situation kan tẹ́ ń wò pé ó ti ń lágbára ju ẹ̀mí yín lọ, kí tètè ya aṣọ wọ̀nyí kúrò nínú ẹ̀ pátápátá, kó má bàa di nǹkan tó ṣe é máa padà tó worst jù tàbí tó máa padà ṣàkóbá fún múdù yín. Ẹ jìnnà sí gbogbo nǹkan tí ó bá bí ìdùnnú fún yín rárá lọ́jọ́ tòní, kí ẹ rí dájú pé ẹ mú sùúrù lò, kí ẹ sì jẹ́ kí nǹkan wà bó ṣe fẹ́ wà. Ẹ lè wà observant, ṣùgbọ́n o kí ẹ má ṣe judge ẹnikẹ́ni tàbí sáré pinnu lórí ohunkóhun ní kíákíá lọ́jọ́ tòní. Sí rèé láti òwúrọ̀ títí di àṣálẹ́ lára yín máa yá gágá, tí èyí sì máa ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́. Ẹ wá free mind yín, kí ẹ jẹ́ kára yín yá gágá, kí ẹ má ṣe ohun tó lágbára jù yín lọ, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì má finú tán yànjú lénìí, kí ẹ má gbára lé yànjú lénìí. Aago 10 láàárọ̀ sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ sí green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá bí láàrin January 20 sí February 19, agbára káká máa wà fún yín. Ẹ̀yin tẹ́ jẹ́ olókoòwò tàbí tajàtajà tí ẹ ń tajà fáwọn tó wà lókè òkun, kẹ́ kíyèsára lọ́jọ́ tòní ṣáájú kẹ́ tó gbégbèsè kí gbèsè kó má bàa dà pé ẹ máa padà dáwó sígbó àbí fowó ṣòfò. Bẹ́ẹ̀ sì ni kẹ́yìn náà bá rí pé ẹ wà ní situation kan tó dàbí ìgbà pé ó lágbára jù, ẹ má gẹ́sà ara yín involve ju bó ṣe yẹ lọ, kí ẹ sì má ṣe take nǹkan personal, kó má bàa jẹ́ kí nǹkan yẹn tún worse ju bó ṣe yẹ lọ. Situation èyíkéyìí tó bá wáyé lọ́jọ́ tòní, kẹ́ ṣáà rí dájú pé ẹ má sàn kankan, kí ẹ pẹnu mọ́, kí ẹ wulẹ̀ tọ́jú opinion yín dìgbà míì. Bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé ẹ mú sùúrù lò, kí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá bí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára, ṣùgbọ́n kí ẹ jìnnà sí iṣu pátápátá lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kó máa ṣe yín bí ìgbà pé kí ẹ náwó jáde fáwọn èèyàn, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ tẹwó sí wọn púpọ̀ lénìí. Contention lè wáyé bóyá látọ̀dọ̀ mọ̀lẹ́bí àtọ̀dọ̀ olólùfẹ́ yín kan, kẹ́ẹ̀dì kẹ́sì kíyèsára lọ́jọ́ tòní, kí ẹ jìnnà sí situation tó máa fẹ́ mú yín máa náwó dáadáa lọ́jọ́ tòní, kí ẹ wulẹ̀ gbájúmọ́ bẹ́ẹ̀ fẹ́ fowópamọ́ ló dára.
tó bá sì jẹ́ pé ẹ fẹ́ invest náà kẹ́ kíyèsára kí investment náà kó lè rí bí ẹ ṣe ń fẹ́ kẹ́ lè rí result tó dá nídìí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni kí ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ ìfàǹfà láàrin ẹ̀yin àti àwọn tó jẹ́ bí ọ̀gá fún yín níbi iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni lẹ́ni kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ rẹra yín lẹ̀ kẹ́ sì wà determine. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.